Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn àpapọ̀ la mú àṣẹ tí gbọ̀yìn láti lè ṣe BGI TV. Kí n tó máa ka ìròyìn àpapọ̀ náà sí yín létí lẹ́kùnrẹ́rẹ́, ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Aṣòfin Abdulmumin Jibril tí bẹ́ẹ̀ náà tẹ́lu awuyewuye wípé ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ṣokùnfà ètò ààbò eléyìí tó mẹ́hẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Joe Mbokwe ti sọ di mímọ̀ wípé àwọn tó fi ìdí rẹmi nínú ètò ìdìbò náà ló fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí. Alákòóso fún olú-ìlú lẹwa Àbújá Nyesom Wike ti sọ di mímọ̀ wípé òun kò rí oorun sùn látàrí ìgbéjáde àkànṣe iṣẹ́ nípìnlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawan ti sọ di mímọ̀ wípé tí òun bá ní àǹfààní òun yóò gbógun ti àwọn agbésùnmọ̀mí láàrin oṣù méjì péré ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn adigunjalè ti kọjú ìjà síra wọn tí adigunjalè kan sì ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí ọ̀kan mìíràn sì ti farapa yánnayànna nílùú Ìbàdàn. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójókòó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀_22, YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV. Àyè sì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan lára ọmọ ẹgbẹ́ aṣojúṣòfin Abdulmumin Jibril tí bẹ́ẹ̀ náà tẹ́lu awuyewuye wípé ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu náà ló ṣokùnfà ètò ààbò eléyìí tó mẹ́hẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó sọ di mímọ̀ wípé irọ́ tó jìnnà sí òtítọ́ ni o. Ó fi ọ̀rọ̀ náà léde lánàá òde yìí lórí ìkànnì móhùnmáwòrán kan wípé ó ní ẹ jẹ́ kí a bára wa sọ òtítọ́ o. Ó ní ààrẹ Tinubu òun náà kọ́ ló ṣokùnfà ètò ààbò eléyìí tó mẹ́hẹ o ní igun gúúsù, ní igun àríwá àti orílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Ó sọ di mímọ̀ wípé àwọn alátakò ààrẹ Tinubu náà ni ó wà káàkiri o. Òun náà ni wọ́n wà ní igun àríwá, ó ní wọ́n sì tún wà káàkiri àgbáláyé káàkiri orílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó ní kì í ṣe igun àríwá nìkan ni wọ́n wà, ó ní wọ́n wà káàkiri ni. Ó ní lóòótọ́ ni wípé àwọn ènìyàn kan láti àríwá fẹ́ràn rẹ̀ tí àwọn ènìyàn mìíràn láti gúúsù sì fẹ́ kó fi ìdí rẹmi. Ó ní àṣìṣe ńlá gbà ni o tí ẹ bá sọ wípé ìṣèjọba ààrẹ Tinubu kò ní ipa kankan ní igun àríwá. Ó ní ààrẹ Tinubu kì í ṣe ọmọ òrukàn. Ó ní àwọn ènìyàn tí ó pọ̀ ní igun àríwá náà. Lákòótán, aṣòfin Jibril náà sọ pẹ̀lú ìgboyà wípé ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu yóò jáwé olúborí nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027. Alága àgbà fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Joe Mbokwe ti sọ lónìí Ọjọ́bọ̀ wípé ni wọ́n ń lo àwọn agbésùnmọ̀mí o láti ṣekú pa àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ní igun àríwá. Ó fi ọ̀rọ̀ náà léde lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀. Alága fún ẹgbẹ́ òṣèlú APC náà ṣe ìkìlọ̀ fún ewu fífi àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà rúbọ fún ètò ìdìbò nítorí wípé ó ní yóò lẹ́yìn. Ó ní mọ̀kànmọ̀kàn lóyè kan o. Ó ní oyè tó kanra wò ó ń padà bọ̀ wá kanra ẹ̀dẹ̀. Ó ní ó ṣe ń ṣe o kí àwọn agbésùnmọ̀mí kí wọ́n padà ṣe ìkọlù sí àwọn ẹbí eléyìí tó ń ṣe agbódegbà fún wọn. Lákòótán, ó fẹ̀sùn kan iléeṣẹ́ olùdámọ̀ràn pàtàkì sí elétò ààbò lápapọ̀ lábẹ́ ìṣèjọba Ribadu fún sísan owó fún àwọn agbésùnmọ̀mí ní igun àríwá. Ṣùgbọ́n iléeṣẹ́ olùdámọ̀ràn pàtàkì sí elétò ààbò lápapọ̀ tí bẹ́ẹ̀ náà tẹ́lu ọ̀rọ̀ náà o gẹ́gẹ́ bí irọ́ eléyìí tó jìnnà sí òtítọ́. Alákòóso fún olú-ìlú lẹwa Àbújá Nyesom Wike ti sọ di mímọ̀ wípé òun kò rí oorun sùn lórí ìgbéjáde àkànṣe iṣẹ́ ní ìpínlẹ̀ náà àti káàkiri àwọn agbègbè. Ó sọ eléyìí di mímọ̀ wípé alága ti ìgbìmọ̀ agbègbè ìlú Àbújá Mark Christopher Makalaku àti aṣòfin tẹ́lẹ̀ tìlú Àbújá Philip náà ni wọ́n dúró ti òun lọ́rùn láti ṣe ìgbéjáde iṣẹ́ àkànṣe ìdàgbàsókè káàkiri ìpínlẹ̀ náà. Ó sọ̀rọ̀ náà di mímọ̀ lánàá òde yìí lásìkò ìfàsílẹ̀ ti àtúnkọ́ àti ìsọdọ̀tun ti òpópónà Karu àti àwọn agbègbè mìíràn.
Bákan náà ó ṣe ẹlẹ́yà aṣòfin ìlú Àbújá Ìrètí Wike sọ wípé láti jẹ́ kí ìṣèjọba fi ra wọn jìn sí ìdàgbàsókè àwọn iṣẹ́ àkànṣe, ó ní kì í ṣe nípa fífọ èèbó nìkan o, bí kò ṣe nípa ìbáṣepọ̀ eléyìí tó múnádóko pẹ̀lú àwọn ènìyàn. Lákòótán, Nyesom Wike ṣe ìlérí wípé ìṣèjọba òun yóò ṣe àtúnkọ́ oríta ilé ìwòsàn àwọn ikọ̀ elétò ààbò custom sí ojú ọ̀nà ilé ìfowópamọ́ ti àpapọ̀ pẹ̀lú ojú ọ̀nà NIA àti ojú ọ̀nà Primus ilé ìwòsàn náà, kí ètò ọrọ̀ ajé kó lè di gbígbòòrò ní agbègbè Karo nípínlẹ̀ Àbújá. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti sọ di mímọ̀ wípé òun ní okun láti gbógun ti ìwà agbésùmọ̀mí láàrin oṣù méjì péré nípínlẹ̀ náà. Gómìnà náà ló sọ èyí di mímọ̀ pẹ̀lú omijé lójú lásìkò tí ó ń tọ́ka sí àwọn ìkọlù nínú fọ́nrán kan eléyìí tó ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ lánàá òde yìí. Ó sọ di mímọ̀ wípé ohun tó fa ìdojúkọ láti gbógun ti ìwà ìbàjẹ́ náà ni wípé ìlú Àbújá ni àwọn ikọ̀ elétò ààbò ti ń gba àṣẹ eléyìí tó yẹ kí wọ́n máa gba àṣẹ láti ìjọba ìpínlẹ̀. Gómìnà náà sọ di mímọ̀ wípé òun lè sọ gbogbo ibi tí àwọn agbésùnmọ̀mí náà máa ń jẹun sí ní ìpínlẹ̀ Zamfara, ó ní ṣùgbọ́n òun kọ́ ni òun darí ikọ̀ elétò ààbò, ó ní ìṣòro tí àwọn ń kojú òun náà nìyẹn. Bákan náà ó ní ẹ má gbàgbé ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí ó wáyé tí àwọn ènìyàn tó lé ní dọ́sìnì kan tí wọ́n gbèkú jẹ lọ́wọ́ Ẹ̀bọ̀ra ní ìjọba ìbílẹ̀ Shinkafi tí àwọn elétò ààbò sì kọ̀ láti lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà látàrí wípé wọn kò tíì gba àṣẹ láti òkè wá ìyún ìlú Àbújá. Gómìnà náà tẹ̀síwájú wípé òun máa pè fún ikọ̀ elétò ààbò, ṣùgbọ́n èsì tí wọ́n máa fún òun náà ni wípé àwọn gbọ́dọ̀ gba àṣẹ láti ìlú Àbújá. Ó ní báwo ni òun ṣe wá fẹ́ gba àwọn ènìyàn òun kalẹ̀, ó ní pẹ̀lú bí àwọn elétò ààbò ṣe kọ̀ láti dá òun lóhùn, ó ní síbẹ̀síbẹ̀ náà ìṣèjọba òun ti ṣì ń tẹ̀síwájú láti ṣe àtìlẹ́yìn fún àwọn ikọ̀ elétò ààbò pẹ̀lú irinṣẹ́ àti ìnáwó. Ó ní alùpùpù eléyìí tó tó ọgọ́rùn-ún kan lé ní 50 náà ni òun ti pín o fún àwọn ọlọ́pàá, ikọ̀ ológun ti ìpínlẹ̀ àti ikọ̀ ológun ti orí omi, tí àwọn sì kó àwọn ohun ìdáàbòbò ẹgbẹẹgbẹ̀rún fún àwọn ọlọ́dẹ tó lé ní 2,000 láti ìpínlẹ̀ Borno àti Yobe láti darapọ̀ mọ́ láti gbógun ti àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ náà. Bákan náà ó ní àwọn ń ṣètò omi, ilé ẹ̀kọ́, àwọn ohun àmúṣọrọ̀ mìíràn nítorí àwọn mọ̀ wípé tí àwọn ènìyàn bá ń gbé ìgbé ayé ìrọ̀rùn, àlàáfíà yóò jọba. Lákòótán ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn kan wọn kò fẹ́ kí àwọn ṣàṣeyọrí, ó ní ṣùgbọ́n òun ò ní dẹ́kun láti máa gbìyànjú àti láti máa ṣe wọ̀n tí òun lè ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ àwọn afurasí adigunjalè 2 eléyìí tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n ń da omi àlàáfíà ìlú Ìbàdàn láàmú ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ìwọ̀ Oòrùn nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn adigunjalè náà ni wọ́n ṣekú pa àáfàá kan eléyìí tí ó gbé àwọn irinṣẹ́ ọ̀kadà dání sínú àpò ìfàlọ́wọ́, ṣùgbọ́n tí àwọn adigunjalè náà rò wípé owó ni àáfàá náà gbé dání. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní lẹ́yìn ìgbà tí wọ́n ṣekú pa àáfàá náà tán ni wọ́n mú ilé ìmọ̀lé fàlàáfíà eléyìí tí wọ́n dúró lọ́dọ̀ fọ̀gá kan bí ẹni pé àwọn tún táyà alùpùpù wọn ṣe nígbà tí adigunjalè ẹlẹ́ẹ̀kejì ń bá obìnrin oní-POS kan sọ̀rọ̀. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní àwọn ará agbègbè náà ló súré lọ sí iléeṣẹ́ ọlọ́pàá Ìyàgànkù láti fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí. Wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe ìwádìí àwọn adigunjalè náà tí wọ́n sì wá wọn lọ sí ìmọ̀lé fàlàáfíà tí wọ́n sì fún wọn ní àkámọ́. Wọ́n ní nígbà tí àwọn adigunjalè náà rí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè tí wọ́n sì ṣe ọlọ́pàá kan léṣe. Wọ́n ní àwọn ọlọ́pàá náà dá padà fún wọn tí wọ́n sì ṣekú pa ọ̀kan lára àwọn adigunjalè náà tí wọ́n sì gbé ọ̀kan yòókù eléyìí tó farapa lọ sí ilé ìwòsàn pẹ̀lú àwọn ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láti ṣe ìwádìí eléyìí tó múnádóko lórí ìṣẹ̀lẹ̀ náà.
ìròyìn àpapọ̀ kò ní jù báyìí lọ. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Aṣòfin Abdulmumin Jubril ti bẹnu àtẹ́ lu awuyewuye wípé ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ṣokùnfà ètò ààbò elétò mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Joe Ebokwe ló ti sọ di mímọ̀ wípé àwọn tó fi ìdí rẹmi nínú ètò ìdìbò náà ló fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Alákòóso fún olú-ìlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike ti sọ di mímọ̀ wípé òun kò rí oorun sùn látàrí ìgbéjáde àkànṣe iṣẹ́ nípìnlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawan ti sọ di mímọ̀ wípé tí òun bá ní àǹfààní òun yóò gbógun ti àwọn agbésùmọ̀mí láàrin oṣù méjì péré. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn adigunjalè ti kọjú ìjà síra wọn tí adigunjalè kan sì ti gbèkú jẹ lọ́wọ́ ẹ̀bọra tí ọ̀kan mìíràn sì ti farapa yánnayànna nílùú Ìbàdàn. Ìròyìn àpapọ̀ kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ wá lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ Salami Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22, YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV. Àyè sì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.